Egbò kèrè ní tó, Olúwa ló fi wọ́n kẹ́ wa, oúnjẹ bíi idán títí wọnú egungun. Àtèso àtèpo igi tí ń bẹ láàrin oko táwọn èèyàn kà sí. Ìrọ́kọ́ omi tí ń bẹ lára rẹ̀ ń jẹ́ fún wòsàn pàtàkì. Gbogbo ìgbà lónírúurú onírúurú àwọn àìsàn tó forí mú kò sínú omi pẹ̀lú ẹ̀jẹ̀ ara wa. Tewétegbò ní dá wọn lẹ́kun, táìsàn kẹ́kẹ́ ò sì ní gbérí mọ́. Irúfẹ́ ewé kan ìwòsàn rẹpẹtẹ, egbògi ìbílẹ̀ wa rèé. Látayébáyé ló ti wà bẹ́ẹ̀. Gbàyí kọ́ dán wò. Tewétegbò ìbílẹ̀ wa là ń wí. Tewétegbò ní ọ̀tàrí alákọ̀rí jáde nínú ara. Lára rẹ̀ á bá kún fókun àtọ̀pọ̀ àlàáfíà. Ọ̀rẹ́ wa, má jẹ́ ń gbọ́ pọ̀ mọ̀ wúlò rẹ̀. Ògùn ìbílẹ̀ wa ni mò ń wí. Ọ̀kápá gbogbo òjòjò inú ara. Tewétegbò dé ìwòsàn tó dájú. Olùṣègùn àjàṣẹ́gun fún gbogbo àìsàn ara fẹ̀mí ṣòfò. Ẹ kú kalẹ̀. Gbogbo èèyàn ọmọ kóòtù òjíire nílòkó káàkiri gbogbo àgbáláyé. Orúkọ mi ni Lukman ọmọ Àyádáre, bàbá ọgbọ́n, ọmọ ọ̀dọ̀ àgbà. Àṣírí tewétegbò la tún mú wá fún wa o. Àǹfààní tí ń bẹ lára tòmẹ́tò ọmọ mà pọ̀. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn rò pé tòmẹ́tò ká fi ṣe ọbẹ̀ nìkan ló wà fún, tàbí ká fi dín ata sórí iṣu, tàbí ká fi dín ẹyin. Làwọn èèyàn náà rò pé tòmátì wúlò fún. Àǹfààní ara rẹ̀ má pọ̀, wá gbọ́ o. Ewé tòmátò tàbí èso tòmẹ́tò, ewé rẹ̀ lásán. Àwọn Yorùbá wọn a máa pè é ní ewé onítìkùtì. Ewé onítìkùtì. Ewé yìí jẹ́ ewé tó jẹ́ pé í máa ń lé àlùjànnú, í máa ń lé ẹ̀mí èṣù kúrò lára èèyàn. Ewé onítìkùtì. Tòmẹ́tò tó ń wò tó fi ń ṣe ọbẹ̀ jẹ yìí. Àǹfààní rẹ̀ òun la fẹ́ máa sọ fún ọ yìí. Tí èèyàn bá ní àìnító ẹ̀jẹ̀ lára, àìlánító ẹ̀jẹ̀ tí èèyàn bá ní lára pé èèyàn fẹ́ kẹ́jẹ̀ òun kó ṣe dáadáa. Tòmẹ́tò tó bá pọ́n dáadáa, èèyàn ó lọ̀, èèyàn ó blend ẹ̀, èèyàn wá ṣẹ, èèyàn yọ gbogbo pátíkù inú rẹ̀, èèyàn yọ kúrò mẹ́. Tí a bá ti fi nẹ́ẹ̀tì ta ti fi ṣẹ tán, èyí tó kù yẹn á gbé kalẹ̀. Ẹ̀fọ́ kan bẹ wọ́n ń pè ní ẹ̀fọ́ úgú, àgbò. Á yọ ìdọ̀tí inú tiẹ̀ náà, á dà papọ̀ mẹ́tòmẹ́tò yìí tá a ti lọ̀ tó wà lẹ́yìn. Á wá tu míìkì sí, dà á sára. Tọ́ọ̀bẹ̀ lò láàrin ọ̀sẹ̀ méjì wọ́n máa béèrè pé oògùn ẹ̀jẹ̀ wo ló ń lò ní. Dáwò àṣírí ni, dúkìá Ọlọ́run leléyìí, eléyìí kì í ṣẹbọ, natural medicine ni Ọlọ́run ló fún wa. Ewé onítìkùtì tí ṣe ewé tòmẹ́tò yìí, ǹjẹ́ ọmọ yìí pé àǹfààní ẹ̀ pọ̀ lára. Tí èèyàn bá máa ṣàkíyèsí yí pé orí òun máa ń dún gbain gbain gbain, tàbí kórí ó máa dìde jọ̀ìn 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 láì nídìí, àmì ọ̀fọ̀ ara ni, àmì ọ̀fọ̀ ni, iṣẹ́ ọwọ́ àwọn ọ̀tá ènìyàn ni. Tàbí èèyàn máa lá àlákàlà púpọ̀ jù, lọ́ọ́ wá ewé onítìkùtì. Tó bá ti wá ewé onítìkùtì, kó wá tòmẹ́tò tó bá pọ́n rúbẹ̀rúbẹ̀ sí. Ọ̀gbọ́n mi, ọ wá gun pẹ̀lú èso gégémù, èèpo ọ̀bọ̀, egbò túdè, ewé má fọwọ́ kan mọ́ mi. Àgbọ́ ewé má fọwọ́ kan mọ́ mi. Gbogbo àwọn tó gùn papọ̀ mọ́, ọ wá fẹ́ èèpo ọ̀bọ̀ díẹ̀ sí. Kódà tí orí bá ń fọyàn púpọ̀ jù, fífọ orí rẹ̀ sínú kòtò, inú kòtò là á fọ̀ sí, ọgbẹ́ kòtò, ọ wá fọ orí sí. Ẹ bẹ̀rẹ̀ pẹ̀lú kankan ó lẹ́lẹ̀ fífọ́, ewé onítìkùtì yìí náà lọ́ọ́ jà tó ti gún mọ́ṣẹ́, ọṣẹ rẹ̀ náà ló bù sórí ewé tòmẹ́tò yìí, ó fi fọ orí sínú kòtò, ọ wá wá yẹ̀pẹ̀ bò. Tí ó bá síbi tí a ti lè gbẹ́ kòtò, tó bá jẹ́nu gọ́tà àá fọ̀ sí. Tó bá jẹ́ odò tí ń sàn lọ àáfọ̀ sí, ọmọ dà pọ̀ ṣàkàlà rẹ̀ ó sì dá wá gbọ́ o. Tó bá jẹ́ pé èèyàn bá ń fara kójà ń káríwọ̀ púpọ̀ jù,
jàǹkáríwọ̀ tí a máa ń fara ko púpọ̀ jù ọ̀fẹ́ gbọ́ bó ṣe gún ọṣẹ yìí náà ló ṣe gun ewé tòmẹ́tò yìí náà lọ́ọ́ jà lọ́ọ́ fi wẹ̀ sódò ní agbára Ọlọ́run wàá rí àwọn àpẹẹrẹ ńláńláńlá kí ọjọ́ méje ó tó pé dánwò àṣírí ni ọwọ́ Ọlọ́run ló ti wá dúkìá Ọlọ́run lélẹ́yìí o kìí ṣe tèèyàn Ọlọ́run ló lè gbé òun ló sì lè gbò. a kì í bá a mọ̀ báyẹn wà lórí pé bóyá ẹ fẹ́ béèrè sọ̀rọ̀ ìrìn àjò ayé yín abẹ́ fẹ́ ìtọ́jú nípa àrùn ara àbí èèyàn wà nípa pé ìdààmú pé àìfẹ́rakù oyún níní ẹ kàn sí wa. ẹ̀yin sápẹ̀ mi sórí 08032983298 ẹni tó wílẹ̀ kan sí 08032983298. ẹ bá bẹ́ẹ̀ darapọ̀ mọ́ lórí ètò WhatsApp yìí nọ́mbà yìí náà lẹ́ẹ̀kọ́ tẹ́ ẹ bá ti kọ nọ́mbà yìí sílẹ̀ ẹ̀yin ẹ̀sà jọyìn wà ń bẹ̀ ṣùgbọ́n owó lẹ́ẹ̀fì jọyìn kì í sọ̀fẹ́ o ìlú táwa ń gbé jìnnà kò síbẹ̀ pọ̀ bá ti san owó tó fi wọnú ilé síbẹ̀ àní jọyìn rẹ̀ síbẹ̀ àṣírí lọ́gbọ̀n ǹjẹ́ gbọ́ dáadáa báyìí Ọlọ́run yóò gbàdúrà yín o gbogbo ohun tẹ́ fẹ́ lọ́wọ́ ó fi lè yín lọ́wọ́ o Ọlọ́run ò ní pàrọ̀ sí wa o àṣírí lélẹ́yìí o ẹ lọ dán o bẹ́ẹ̀ ni ó ṣe gbogbo ẹni tó bá tẹ̀ lọ́wọ́ ìwọ náà má fi sa wọn ìwọ náà sẹ́ndì ẹ̀ fáwọn èèyàn káàkiri ó lè jàǹfààní fún gbogbo èèyàn gbogbo ẹ̀yin tẹ́ bá wá rí tó ti tẹ̀ yín lọ́wọ́ ẹ fàdúrà ràn wá náà lọ́wọ́ gbogbo ohun táwọn bá ń ṣe o yóò máa jẹ́ fún wa o yóò máa jú wa ṣe o eléyìí ọ̀nà olówó ṣe é kalẹ̀ òbí ṣe é kalẹ̀ o ọmọ fún àwọn ọmọ rẹ wọ́n máa lò ẹ̀mí òkùnkùn ní kọlà àwọn ọmọ tó bá lò ìjàmbá ò sì ní í ṣe wọ́n èso orí tòmẹ́tò ẹ̀ ń bẹ̀rẹ̀ pé báwo la ṣe lè lò àní fílẹ̀ gbogbo nǹkan náà kọ́ láàbí fílẹ̀ Ọlọ́run ó gbàdúrà yín o ọ̀rọ̀ ayé wo ní ṣòro ṣe o ire kàbìtì. Olúwa ló fi wọ́n kẹwàá oúnjẹ bíi idán títí wọnú egungun àtèso àtèpo ogi tí ń bẹ láàrin oko táwọn èèyàn kà sí ìrọ́kọ́ omi tí ń bẹ lára rẹ̀ ń jẹ́ fún wòsàn pàtàkì. Gbogbo ìgbà lẹ́nirínwó onírúurú àwọn àìsàn tó forí mú kùn sínú omi pẹ̀lú ẹ̀jẹ̀ ara wa tewétegbò ní dá wọn lẹ́kun táìsàn kankan ò sì ní gbérí mọ́. Irúfẹ́ ewé kan ìwòsàn rẹpẹtẹ egbògi ìbílẹ̀ wa rèé látayébáyé ló ti wà bẹ́ẹ̀ gbàyí kọ́ dán wò tewétegbò ìbílẹ̀ wa là ń wí tewétegbò ní ọ̀sán rí alákọ̀ọ́rí já.